Somebody táyé ṣe, somebody dáyé rú. Òtítọ́ àwa ó sọ òdodo. Òtítọ́ o, a ó sọ òdodo. Bó tilẹ̀ korò, títọ́ la ó sọ. Lande ló ní ṣó yìí o. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi pèsè, ìwọ̀n tẹ́ lè rò ní kẹ́ṣẹ́ o. Èmi ò kì í ṣépè o. Mi dẹ̀ kì í dá ìpè padà. Mi ò dẹ̀ blog torí mi ò kì í ṣe blogger. Tí mo bá máa present ọ̀rọ̀ Lande professionally, nǹkan tí n máa ṣe àti nǹkan tí n máa sọ, ó ní mo ń sọ yìí o. Nítorí wípé tá a bá rí ẹnìkan tó ń lọ sí oko ìparun nínú iṣẹ́ ti tèmi, ẹ̀tọ́ mi ni láti fà padà sẹ́yìn. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń comment tẹ̀ ń bú mi lórí ní comment section, ìwọ̀n ìpè tẹ́ bá lè rò ní kẹ́ṣẹ́. I'm not fighting you. You are not my enemies. I have blocked many people because I don't fight. So tí n bá ti rí wípé o wà frivolous tí mo ti mọ̀ pé oníjà ni ẹ́, I would rather not entertain you at all. Kò ń ṣe yẹn ló ń mọ́jà kún because I'm not chasing clouds. Lande, ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. I'm not talking to them. I'm talking to you. Ṣùgbọ́n gbogbo àwọn tó ń bínú tó ń ṣépè tó ń búyàn yẹn náà, ẹ̀yin náà ẹ wá kọ́gbọ́n. Tàbá dẹ̀ sọ tẹ́ bá ní kò rí bẹ́ẹ̀, agungun ńlá, agungun tẹ̀tẹ̀. But yet, I love you. Lande, jẹ́ ká mú ní kọ̀ọ̀kan. Ẹnìkan send comment kan tí mo really love nínú show tí mo ṣe fún ẹ lánàá. Mo ronú débẹ̀ ṣùgbọ́n mi rántí. Ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀. Mo sọ wípé bó o ṣe ń troll àwọn tó sọ wípé wọ́n ti báyàwó ẹ̀sùn rí, bóyá bẹ́ẹ̀ ló ṣe rí, bóyá bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí, tó ń dojú tì wọ́n ní gbangba tó kàn ń gbé kámẹ́rà sí wọn lójú. Mo ní kó stop. Àwọn kan ní nítorí pains tó go through, wọ́n ní kó má stop. Abánidá ni wọ́n, wọn ò kí ń bá ní débẹ̀. Wọ́n láwọn need updates. Dára tó ń bá sọ̀rọ̀ mọ́ náà, ó ti dákẹ́. Now, ṣé o mọ̀ wípé ẹ̀mí titi ẹ ló wà nínú ewu, kò ń ṣe ẹ̀mí tiwọn? Àwọn Yorùbá wa ló sọ wípé abániláyà sùn, wọ́n máa ń là mọ́lẹ̀ ni pé adóniláyà kò fi ojú re wo ni. Ṣebí àwọn tó mọ̀ ló lọ ń gbé kámẹ́rà sí lójú, àwọn tó mọ̀ ń kọ́. Definitely ẹni tó bá mọ ìyàwó ẹ tó dẹ̀ báyàwó ẹ sùn, ká gbà wípé obìnrin ló yẹ kó decent. Because tí ọkùnrin bá ń bá gbogbo obìnrin sọ̀rọ̀, obìnrin ló yẹ kó sọ pé ṣé ẹ ya wèrè ni, ṣé ẹ mọ̀ ìyàwó ẹni tí mo jẹ́. Ṣùgbọ́n tóbìnrin bá ti gọ̀ ọ́, ọkùnrin ò decent. Now, gbogbo ẹni tó bá wá ń báyàwó ẹ̀ sùn ò fẹ́ràn ẹ. Ẹni tó bá báyàwó ẹ̀ sùn kò fẹ́ràn ẹ, tó mọ̀ pé ìyàwó ẹ ni. I'm not talking about baba tí torí baba tí lòun mọ̀ pé ìyàwó ẹ ni. So ẹni tó bá wá mọ̀ pé ìyàwó Lande tó bá ti fi lọ, ẹni tí ò mọ̀ ìyàwó ẹ ló yẹ kó báyàwó ẹ̀ sùn. Tẹni tó mọ̀ ìyàwó ẹ wá báyàwó ẹ̀ sùn kò fẹ́ràn ẹ, ó yá. Ìwọ wá ń show face wọn, àwọn èèyàn ń comment, wọ́n ń ṣe bàbá ire bàbá kẹ, wọ́n ní kó máa jó lọ, wọ́n ní wọ́n ń wẹ̀ yẹn. Àwọn tí ò wá mọ̀ pé wọ́n báyàwó ẹ̀ sùn, tí wọ́n wá ń rò wípé bóyá Lande mọ̀ pé mi náà báyàwó ẹ̀ sùn, bóyá ó sì máa padà wá dójú ti èmi náà níta gbangba, tí ẹni yẹn dẹ̀ wicked, tó jẹ́ wípé ojú tó tutù báyìí là ń rí, tó yẹ pé imú dẹ̀ níkà tí ò gbóòórùn àṣebí, ojú gan níkà, ojú ń wo àṣebí báyìí náà, ó ń ṣe bí ẹni tí ò dáṣebí mọ̀. Tírú àwọn yẹn bá wá plan fún ẹ, tó bá ṣe é léṣe ńkọ́, wọ́n máa invite ẹ pé kó wá ṣiṣẹ́. Wọn ò ní ṣe é léṣe tí gbogbo ayé máa rí. Àga tó fẹ́ jókòó sí ńkọ́, kámẹ́rà tó fẹ́ wò lójú ńkọ́, kò sí nǹkan tí Yorùbá ò lè ró. Bẹ́ẹ̀ ni, wọ́n lu mọ́gùn lórí àga, lọ bèrè lọ́wọ́ àwọn bàbá wa. Téèyàn máa jókòó lórí àga tó dẹ̀ máa lu mọ́gùn, tó dẹ̀ máa tí mọ́gùn dẹ̀ máa dára ẹ̀ lórí àga. Wọ́n ń gun igi, wò ó, tí wọ́n bá fẹ́ kéèyàn gun igi, tẹ́nìkan bá ń gun igi tàbí ó sọ wípé òun lòun lóko, tó bá ró oko yẹn tó bá gun igi, ó máa lu mọ́gùn látòrí igi, á dẹ̀ já lulẹ̀. Wèé mi ò ń ṣọmọdé. I'm no longer a kid. Ọdún tí mo ti pé 40 ni mo ti mọ̀ pé mi kì í ṣọmọdé. Ìgbà tí mo wá pé but mo máa ń fojú ọmọdé wo ra mi nítorí pé Ọlọ́run dá mi dáa. Ọlọ́run dá mi dáa.
so èmi ò ń ṣọmọdé. Nǹkan tójú àgbà rí tó fi jìn, tí ojú àgbà rí tó fi jìn, ìrírí ni. So tí àwọn tí o mọ̀ pé wọ́n bá yàwó ẹ̀ lájọṣepọ̀, tàbí àwọn tó mọ̀ tó believe pé ọjọ́ tí Lande bá rí èmi náà bó ṣe máa dójú tì mí rèé, they can do and undo. Ẹni tó bá wicked nínú wọn, ìyẹn ni number 1. ṣé o wá rí ẹni tó dójú tì tó ń bẹ rẹ́rìn-ín? O adákẹ́ má fọ̀ Lande, àmọ́ tẹni tó ń ṣe. Èmi máa bẹ sòótọ́ ọ̀rọ̀, jẹ́ kí gbogbo èèyàn máa gbé ẹ sókè báyìí. Ṣorí ní ìgbà tó bá ṣẹlẹ̀ tán, àwọn ni wọ́n máa padà wá sí under comment section wípé Lande ti lè sọ̀rọ̀ jù. Òótọ́ ni mò ń sọ fún ẹ yẹn. Inú ìrírí lèmi ti ń sọ̀rọ̀. So tó bá jẹ́ wípé ọdún téèyàn bá ti pé 50 tó ń ju 50 lọ, tó náà ti ń lọ tó ń kà lé orí 50, tó bá ti ń jẹ́ pé ìyẹn ni wọ́n ń pè lágbà. Èmi ò ṣàgbàlagbà o, àgbà ni máa pera mi. Kí n tó lè pera mi lágbàlagbà máa pé 70. So nínú ìrírí lèmi ti ń bá ẹ sọ̀rọ̀. I don't know your age and I'm not proving that I'm older than you, but nínú ìrírí ni mo ti ń bá ẹ sọ̀rọ̀. So ẹni tó dójú tì yẹn, tó wá rẹ́rìn-ín tó gbé kámẹ́rà sójú ẹ̀, tó dójú tì tí gbogbo àwọn èèyàn share ẹ̀, tí gbogbo èèyàn ń wò ó, tí wọ́n sọ pé mo rí fídíò yín tí kì í ṣe fídíò ìdùnnú, tó jẹ́ fídíò ìdójútì. Lande, you think such a person loves you? And at the same time, wàá máa lose iṣẹ́. Torí pé ẹlòmíì ti báyàwó ẹ̀sùn, tó bá yẹ pé bẹ́ẹ̀ ni Dára ṣe rí lóòótọ́ o, torí èmi ò confirm ẹ o. Ẹlòmíì ti báyàwó ẹ̀sùn tó ò ní mọ̀. Á dẹ̀ wá wò wípé ìgbà yẹn lèèyàn máa pè síṣẹ́ ń sìn, láwa máa gbé kámẹ́rà síyàn lójú. Ẹ má wulẹ̀ pé Lande o. Ìwọ ni kọ́kọ́ lu fọ́ọ̀nì o. Number 1 nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, mo rí ní comment section kí n tó wá ṣe show àkọ́kọ́ yẹn wípé wọ́n ní by DNA test, wọ́n ní ìwọ kọ́ ló lọ́mọ ọwọ́ Dára. Èmi ò confirm ẹ o. Wọ́n dẹ̀ ti sọ under comment section ilé tí mo ṣe láàárọ̀ yẹn wípé ṣé lánàá ni wípé ìwọ kọ́ ló ní ọmọ Lande. Tó bá jẹ́ pé ìwọ kọ́ ló ní ọmọ Dára, wọ́n ló go through pains wo ló ti go through? Pains mélòó ló ti go through? Ṣán pa ẹ́ ni? Wọn ò pa ẹ́ náà. Ẹni tán wá pa ń kọ́, kí ni kó ṣe, kí ni kẹ́bí ẹ̀ ṣe? Ẹni tí wọ́n jẹ́ kó joró tó joró lójú ayé, tó joró nínú ilé, ṣe bí ìyàwó ẹ̀ ò bẹ ẹ̀sùn àbí? Ṣé ìyàwó ẹ̀ ti lọ ṣẹ́yún lọ hospital tó tún wá padà wá bẹ́ẹ̀ nílé? Ṣé ìyàwó ẹ̀ ti dọ́kó lọ tó lọ ṣẹ́yún tó yẹ pé wọ́n ló tún sanwó hospital láì mọ̀? Kí ló ti ṣẹlẹ̀ sí ẹ? Pains wo lọ́nà ń pariwo? Because you love her náà ṣe ń pariwo pé o go through pains wo ló go through? Ṣán ti so ẹ́ mọ́lẹ̀, ṣán ti fún ẹ ní nǹkan jẹ, ṣó ti lórí ẹ, ṣó ti gbọ́ròyìn rí kó tó máa sọ wípé o go through pains? Torí wípé Ọlọ́run ò ti bò Dára láṣìírí, torí pé Ọlọ́run ò bò Dára láṣìírí kó o bí ọmọ 6 kó máa fojú wo ọmọ 6 pé ìwọ ló lọ́mọ, kó o tọ́ wọn dé yunifásitì, kó o rán wọn lọ sílùú òyìnbó kí bàbá ọmọ ó dé kó sọ pé òun ló lọ́mọ. Pains wo ló ti go through? Ọmọ ọdún mélòó ló wà lọ́wọ́ ẹ tó ń go through pains? Food mélòó ló rà? Diapers mélòó ló rà? Aṣọ mélòó ló rà? Oúnjẹ mélòó ló jẹ? Are you now telling me pé tó o bá rí irú ọmọ yẹn he lẹ́gbẹ̀ẹ́ lé ẹ, o ò ní lọ adopt ẹ nígbà tó Ọlọ́run ti ń dá ẹ lóhùn, o ò ní tọ́jú ẹ? So tọ́mọ àbúrò ẹ bá jẹ́ bẹ́ẹ̀, o ò lè gbé sọ́dọ̀ kó tọ́jú ẹ. O ò dẹ̀ rí yẹn bí ẹni tó jẹ́ wípé o ṣe sàárà. So tí o bá ń ṣèwọ ló lọ́mọ, gbé ọmọ fọlọ́mọ kó move on. O ò dẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí ẹ, kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kó o wulẹ̀ jẹ́ kán yé tì ẹ́. Èmi ò ní tì ẹ́ o. Ọlọ́run ò ní jẹ́ ń tì ẹ́. Ọlọ́run ò ní jẹ́ kí n tì ẹ́. Ẹlẹ́ẹ̀kẹta tèmi fẹ́ fi fún ẹ gẹ́gẹ́ bí example tí mo dẹ̀ máa round up right now. Ṣé o ń wo Kọ́kọ́rọ́ Alátẹ? Ṣé o ń follow program Oríyọmí Hamzat? Mo refer sí nítorí pé n tó ń jẹ́ ìrírí ayé òun ló ń jáde ń bẹ̀. Gbogbo programs tó bá dẹ̀ ti jẹ́ ìrírí ayé àwọn èèyàn máa ń ganu sí because reality ni. Now, arákùnrin kan ó toast ìyàwó ilé ni o, ó toast ìyàwó ilé ni o, kò tí ì bá sùn o. Wọ́n wá tàn wá láti ṣẹlẹ̀ Èkìtì náà ti tàn wá, wọ́n tàn lọ, mo ti gbàgbé ìlú yẹn, ká sọ pé wọ́n tàn láti Èkìtì kan tàn wá síbi irú Ìbàdàn. Ìgbà tó dé Ìbàdàn, ọkọ ìyàwó sọ fún wọn wípé
ṣó ti dé, ẹ ṣáà má ná o, mò ń bọ̀ o. Àwọn tó dé bá nìbàdàn wọ́n bẹ̀rẹ̀ sí ní na ẹni tó fẹ́ tó toast ìyàwó nítorí pé ìyàwó fẹ́ prove wípé òun jẹ́ saint. Ọkọ ẹ̀ ló yẹ kó sọ fún o, torí gbogbo àwọn tó ń comment Landa kìíní ẹ̀ mo kàn ń wò ní o, mi ò comment o, torí mi tẹ̀ fẹ́ antagonize anybody because mo ti rí tẹ́nìkan ṣe comment Landa ibì kan tí mo ti sọ wípé I need update tó ní wèrè léléyìí, mi mọ nǹkan tó ń wò lórí page mi tí mo fi jẹ́ wèrè. Gbogbo èèyàn ò dẹ̀ lè kọrí síbi tẹ́ ẹ bá kọrí sí, ibi tẹ́nìkan bá kọrí sí ẹlòmíì lè má kọrí síbẹ̀, máa bọ́ sọ́ndà comment section kó máa ṣépè fáwọn èèyàn tó mọ̀ lórí tó ń gbélé lórí òmò gbẹ́rẹ́ tẹ́lòmíì ti sín, bóyá gbẹ́rẹ́ tẹ́lòmíì ti sín, gbogbo èpè tó bá ṣẹ́ orí ẹ̀ ló ń lọ, òmò ibi tó ní kálukú ń kojú bọ̀, ẹ̀yin ẹ ṣáà máa ṣépè fáwọn èèyàn lọ́ndà comment section ká sọ kẹ́ má gbọ́. Oníwèrè leléyìí, tí n bá sọ̀rọ̀ sẹ́ni tó like, tí mo bá advice ẹni tí wọ́n like, wá sí under comment section kó sọ nǹkan kó fi títẹ̀ síbẹ̀. I love one woman, ó ní we need updates, àti mọ̀ wípé nǹkan tó ń ṣe yẹn ó bá lára mu, but kò ṣépè. Mo ti block onídìrín yẹn o, mo ti block àìmọye àwọn tó ń ṣépè yẹn because mi ní fẹ́ kán wá sí page mi, because irú wọn máa ń flag page ni for no reason, wọn á kàn máa bínú. Arákùnrin yìí ó dé ibi tí wọ́n tàn wá, àwọn tó wá tàn wá. Ok, mo ní ìyàwó yẹn, mo ní ọkọ ẹ̀ ló yẹ kó sọ fún, lágbájá máa tó sí mi. Kódà wo èèyàn ti gbé mi sọ̀rọ̀ rí nígbà tí mo sọ fọ́kọ mi, mo sọ fún jọ nítorí Ọlọ́run má jẹ́ orí lójú ẹ o, mo kàn sọ fún ẹni because I don't want their closeness again, because their closeness can be dangerous. That is why I said it, otherwise kò ní ìtumọ̀. Àtayébáyé náà ti ń tòsí ìyàwó lé, obìnrin ló máa sọ wípé òun ò ṣe, orí ọkùnrin ò burú, orí obìnrin ló burú. Wọ́n wá tọ́ dé, àwọn tó wá sọ fẹ́lẹ̀, ó sọ fẹ́lẹ̀, ẹ̀ ó mọ̀ tó sí mi, ó bá mi sọ̀rọ̀, mi ì mọ̀ bí mo ṣe máa, mi ì fẹ́ sọ fọ́kọ mi, mi ì mọ̀ bí mo ṣe máa sọ fọ́kọ mi, mi ò mọ̀ túmọ̀ ẹ o, bóyá ó fẹ́ proof fún gbogbo àwọn tó ń sọ fún yẹn pé sẹ́ǹtì lòun, èmi ò appreciate ẹ̀ ń tì mí, mi ò appreciate ẹ̀ bí mo ṣe wò tó. Wọ́n wá tàn wá, wọ́n wá mú ọmọkùnrin yẹn, wọ́n wá nà díẹ̀, wọ́n na ẹni tó tòsí ìyàwó níyàwó tínú ń bí wọn wípé ó gbọ́ ó tòsí ìyàwó lágbájá tẹ́ ṣe close tó, wọ́n nà díẹ̀ àbí wọ́n nà díẹ̀. Ọkọ ìyàwó dè, bàbá mo ti sọ fún yín pé kẹ́ ẹ má nà, ẹ fílẹ̀ jẹ́ ó máa lọ, ó lọ. Wọ́n wá padà dóko wọn lọ́hùn, ìyẹn ò tètè dóko. Ọkọ ìyàwó lọ sínú oko, ó lọ ṣiṣẹ́, ó lóun fẹ́ mú nǹkan wá sí, ló wá mo fẹ́ bẹ́gbọ́n mi mú ọ̀gẹ̀dẹ̀, ó wá padà lọ sínú oko, ó lọ mú ọ̀gẹ̀dẹ̀. Ibi tó ti ń wá ọkọ ìyàwó kiri tí wọ́n rí nìyẹn. Nígbà tí wọ́n máa padà rí, ẹni tó tòsí ìyàwó rẹ̀ tí wọ́n nà, ó ti gé wẹ́lẹ́wẹ́lẹ́, ó ti pa sínú oko Lande. I don't want such a thing to happen to you. Èébú tí wọ́n ń bú mi ò dùn mí o. If I come across your post again, I will still comment pé àfẹ́ update torí wọ́n ò tí ì bú mi. Tí n bá wá rí comment ẹ̀ ń bẹ tó bá sọ pé kí n gbẹ́nu sọ mi ní sọ̀rọ̀ mọ́. Báyé bá rán gùdùgùdù, ó yẹ káwọn èèyàn kan tiẹ̀ wà ní other side láti máa tiẹ̀ ṣe positive, láti máa tún ayé ṣe. And that is what I stand for, because online I still want to remain professional. So ìwọ ni mo bá sọ̀rọ̀ o, mi ò bá wọn fans sọ̀rọ̀ o. Abánidá kì í bá ní débẹ̀. Lande eléyìí tó fi dára ṣẹ̀sín ó tó, wọ́n ní ẹyin ṣé wọ́n rò pé ó máa lọ ni. Ọ̀rẹ́ mi dáadáa kan ni wọ́n sọ, àbí èèyàn gidi níṣá, ó ní ẹyin ìwà tó wù yẹn ṣó wá dáa ni, ṣé wọ́n rò pé ó máa mú jẹ ni, ṣó wá ti mú jẹ bẹ́ẹ̀ yẹn ni. Àtọjọ́ tó ti lọ play truth and dare lọ́lọ́run ti dúró tì í, tó dẹ̀ ti dúró dé, ó dẹ̀ ti ka mọ́, ó dẹ̀ ti gbaṣọ lára ẹ̀, kò mú jẹ náà. Ta ni ò ti sọ̀rọ̀ sí Dára ní orí íńtánẹ́ẹ̀tì? Ẹni tí ò gbọ́n tó Dára ti sọ̀rọ̀ sí Dára. Gbogbo obìnrin àgbáyé, gbogbo àwọn abiyamọ ayé náà ti support ẹ̀. Kí ló tún fẹ́? O ò dẹ̀ lọ fi ti Pasuma kọ́gbọ́n. Bọ́n ṣe ń sọ pé Pasuma pé mùmú ni, pé ẹyin ẹ̀gọ́ ni, ẹyin kò sọ̀rọ̀. You think it doesn't? Ṣé ẹ rò pé orí Pasuma ò pé ni? Ṣé ẹ rò pé Pasuma ò mọ nǹkan tó ń ṣe ni? Àgbà ló máa ń ṣe bẹ́ẹ̀. Ẹni tí gbogbo ayé bá ń jà fún kì í tún jà fúnra ẹ̀ mọ́. Gbogbo ayé ti jà fún, kò tó ń jà fúnra ẹ̀ mọ́. Gbogbo nǹkan tí n bá sọ fún ẹ, many of them ló ṣẹlẹ̀ sí mi rí. Nígbà tèmi àtẹnìkan ń fà níbí báyìí nítorí ẹbí mi.
bá ṣe ìjà débì kan táwọn ènìyàn mi sọ wípé tán lórí kíní bọ́ yẹn sọ wípé ó tó bẹ́yẹn, ṣó tó, ó ti tó, àná ìmúdẹ dálé tí wọn bá tún ti wú nǹkan míì jáde kò sí wàhálà, tó bá tún ti wú nǹkan míì jáde I will defend my family. This lady stopped talking, kò sọ̀rọ̀ mọ́. Ṣó dìgbà tó bá lọ para ẹ̀ ni? Ṣé ẹ fẹ́ kó para rẹ̀ ni? Ọmọ àlè ló gbé wálé àbí? Ó yẹ gbọ́ ọmọ fún padà kó lọ gbọ́ ọmọ fún bàbá ọmọ. Torí èmi ò mọ ibi tẹ́ ẹ ti jọ pàdé gan o. Ó dàbí ẹni pé Dára ní mission kan láti fẹ́. I don't think it is love. So Ọlọ́run bá ṣe very earlier, you know. Ẹnu pains to undergo náà ni wípé o fall in love pẹ̀lú ẹ̀. Àwọn tó ò fall in love pẹ̀lú wọn tí wọn náà ti bá sùn tó ti fi wọ́n sílẹ̀, táwọn náà wà nínú pains wípé wọ́n love ẹ, ò já wọn sílẹ̀ ńkọ́. Ó yá gbé síra wọn. Àwọn kan ní ẹyin o lè dáríjì, tó bá wù ẹ́ kó dáríjì, tó bá wù ẹ́ kó má dáríjì, ìjọba ọ̀run ẹ ló fi ń ṣeré. Tó bá wù ẹ́ kó dáríjì, tó bá wù ẹ́ kó má dáríjì, bọ̀ tó bá jẹ́ wípé bí a ṣe ń ṣètò ni Ọlọ́run ṣe ń deal pẹ̀lú wa, I am very sure Lande o ò lè sí láyé lónìí. Ṣé nítorí pé o wà faithful pẹ̀lú Dára nìkan? Ó máa ń dùn mí gan báwọn èèyàn ṣe máa ń ronú. It is well. Tèmi nìyẹn, ntèmi máa tẹnu mọ́ nìyẹn, bẹ́ẹ̀mi ṣe máa sọ tèmi nìyẹn. And it stands because it is the most bitter truth anybody lè sọ fún ẹ tó ti orí ìtẹ́ àti ọkàn Ọlọ́run wá. Wàá gbọ́ lẹ́nu mi, èmi nìkan kọ́ mo gbọ́n o, wàá tún gbọ́ lẹ́nu ẹlòmíì. Torí mo rẹ́ ẹnìkan tó sọ wípé ṣé kí Dára wà ló para ẹ̀ ní ṣe bá ti bá wí, tó sọ wípé 500,000 naira in her account. If you cannot help her, leave her, let her go. Let her go with her debt. Jẹ́ kó máa lọ pẹ̀lú ẹ̀gbin ara ẹ̀. But stop it, because now it is no longer Dára alone ló mock. Dára nìkan kọ́ ló mock báyìí o. Ó tún ti mock àwọn ọkùnrin ẹlẹgbẹ́ ẹ̀, ó dẹ̀ léwu fún ẹ. Èmi ò dé fẹ́ bí mo ṣe rọra ń rí ẹ tó rọra ń ṣe tá ń rẹ́rìn tájọ́ enjoy ara wa yẹn. Ó pè mí. I still want to be watching you. Tó bá wá níbẹ̀ kọ́, ẹ múra sí i.